ọ̀dọ́ ní ògo ìdílé àti ògo orílẹ̀-èdè. Ẹ ṣe ètò tí yóò lé àwọn ọ̀dọ́ yìí sẹ́yìn nípa àṣìlò oògùn olóró kí ọpọlọ wọn kó má bàa dàrú kí wọ́n sì má di wèrè láwùjọ. I observe all what you be saying all day, and you talking about the youth, but I just see you ignore the most important part of the youth growing up. Èyí ni akitiyan àti ìgbìyànjú tí His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP jẹ́ kó di mímọ̀ níwájú Ìṣọ̀kan Àgbáyé àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ nípa ètò ẹ̀kọ́. Now, I want to talk to you about the drug abuse. And we're talking this morning. I see something that blew my mind. And I sent it to the mayor. And I sent it to the Christian community in the mayor office. Now I'm glad that I'm here. And I see you talking about everything. But you never mention the most terrible things that affect our youth. Onílùú kò ní fẹ́ kó tú, ẹni tí kò bá sì fẹ́ kí oyún ó ṣẹ́, àwọn àgbà ní kò ní fẹ́ kí ọmọ ó kú. Ìdí pàtàkì rèé tí His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP ṣe àtẹnumọ́ àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ kí àwọn ènìyàn mọ̀ nípa rẹ̀ lásìkò tá a wà yìí tó ń sọ àwọn ọ̀dọ́ di wèrè òjijì nípa oògùn olóró ní lílò. Nígbà tí ojúlówó ọmọ bíbí Ìjẹ̀rò Èkìtì náà ń sọ̀rọ̀ níwájú Ìṣọ̀kan Àgbáyé àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ nípa ètò ẹ̀kọ́, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kí gbogbo ilé ẹ̀kọ́ kí wọ́n ṣe àgbékalẹ̀ ẹ̀ka kan ní àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo, bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì, tí yóò máa gba àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ràn nípa oògùn olóró lílò àti ipa burúkú tí oògùn olóró tó lè kó bá ọpọlọ wọn. Now, if we talk of Africa, drug use is not our culture, but now we embrace it beyond reasonable doubt. And I'm doing something about it now. Now, what I would like us to incorporate substance abuse unit in every school. Have substance abuse counselor. Don't ignore it. Gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ ní ilẹ̀ òkèèrè ní His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP wọ́n ti sọ ọ̀rọ̀ yìí níwájú wọn àti létí wọn. Púpọ̀ nínú àwọn ọmọ tó ń da àdúgbò rú láyé òde òní ni wọ́n ti bẹ̀rẹ̀ láti kékeré látàrí oògùn olóró lílò tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti kúndùn láti máa fi sára rindin. Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP wọ́n gba àwọn alẹ́nulọ́rọ̀ lámọ̀ràn wípé kí wọ́n ṣe àgbékalẹ̀ àkànṣe ẹ̀ka kan tí yóò máa gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nímọ̀ràn nípa ọjọ́ iwájú wọn bí yóò ṣe rí tí wọ́n bá ń lo oògùn olóró. I was talking to the Commissioner of Health in New York City here. He can't answer my question. I say mental health induced by substance abuse and the upbringing, not other things, but they ignore it. Now I'm talking to the mayor about it. Now I'm talking to you, education is here. Incorporate this in your academic program. 30 seconds remaining. To establish this so to help these future leaders. Gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn tó fi mú àwọn alẹ́nulọ́rọ̀ ni His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP gbà lámọ̀ràn bíi olùkọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama, àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ fásitì àti ní poli tó fi mọ́ ilé ẹ̀kọ́ NCE pẹ̀lú gbogbo àwọn ọ̀jìnì nínú onímọ̀ ni bàbá náà gbà lámọ̀ràn wípé kí wọ́n ṣe eléyìí yóò lè tẹ agbègbè wa àti ìlú wa síwájú.
That's all I have to advise you, the teacher, the professor, and the minister that we have here. Let it be part of our curriculum in every school, from kindergarten to the college to the university. And I will preach this all over the world. His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP parí ọ̀rọ̀ rẹ̀ wípé tí a bá ṣe eléyìí àwùjọ wa yóò rojú yóò sì ní ìfọ̀kànbalẹ̀. Ẹ bá wa share fídíò yìí kẹ́ ẹ sì follow péèjì wa.